Gbọ́ mi dáadáa gbogbo ẹ̀dá alààyè. Oríire ò férò. Àwọn tó nílò oríire kì í ṣe àwọn tí wọ́n máa ń fi nǹkan jáfira tàbí tó máa ń mú nǹkan yẹpẹrẹ. Èní yìí ni àwẹ̀ yìí pé ọjọ́ kẹrin báyìí. Ọ̀la Wednesday tó jẹ́ on the 20 May. Wà á ní oore ọ̀fẹ́ méjì. Àkọ́kọ́ náà mo wà nínú àwẹ̀ ọjọ́ méje fún májẹ̀mú ẹ̀rí kambú. Ẹlẹ́ẹ̀kejì, ó wá bọ́ sí ọjọ́ Ṣílò. A dẹ̀ ń ṣiṣẹ́ jígí lọ́wọ́. Jígí yìí just 1,000 naira ni wà á rà ní ọjọ́ Wednesday. Ẹlẹ́ẹ̀kejì wà dẹ̀ tún lórí ọ̀fẹ́. Ìṣọ́nà ọ̀fẹ́ tá a pè ní free consultation ní ọjọ́ Wednesday pẹ̀lú àwẹ̀ tí mo wà yìí. Bó bá fẹ́ jẹ́ kógun ayé rẹ ṣẹ́, o nílò láti mọ àṣírí ogun tó ń jà ọ́. Máa sáré máa bọ̀ ní ọjọ́ Wednesday on the 20 yìí sí Sango Ọ̀tà Ìjókòó. Nọ́mbà mi rè 08108778741 fún ìwọ tó bá fẹ́ wá. Wọ́n lè direct ẹ tàbí 07016014790. O máa ní agbára just 1,000 wàrà. Òun ló máa jẹ́ Wednesday kẹta tá a lò ṣẹ́ jígí yìí lọ́wọ́. Má pàdánù oore ọ̀fẹ́ yẹn. Mo fi ẹnu àìjáta ìgépo wí sáyé rẹ. Tó bá jẹ́ lóòótọ́ ata ò tí ì kẹnu mi. Epo ò tí ì kẹnu yìí. Iyọ̀ ò tí ì kẹnu yìí. Ọ̀rọ̀ jáde sí ọ. Gbogbo ẹni tó rí ìṣerere rẹ tó ní wípé òun ò ní jẹ́ orógolò, wàá lògo wọn mọ́ gbà. Gbogbo ẹni tí ń sáré ìlépa ibi lórí rẹ, tí mọ́nítọ̀ rẹ pé òun ò ní jẹ́ ó débi ire, lórúkọ Olúwa, wọ́n máa ṣubú lójú ìjà. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kéènìyàn tó sọ pé òun máa fi jígí bá tiẹ̀ jẹ́, àrá ikú máa sán pa wọ́n. Wá di aṣẹ́gun. Má miss Ṣílò on the 20 oṣù yìí, èyí tó jẹ́ ọ̀la. I love you.